lọ́jọ́ kan yorùbá ò bọ́ lọ́wọ́ wọn lọ́jọ́ 24 oṣù yìí ìyẹn lọ́jọ́ etí Friday tó ń bọ̀ yìí àwọn ọmọ yorùbá yóò jáde tí wọ́n pariwo lé Buhari lórí níbi ìpàdé àgbáyé tó fẹ́ wáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìpàdé àwọn orílẹ̀‐èdè àgbáyé ni United Nations ni wọ́n ń pè é. Ààrẹ Buhari fúnra ẹ̀ wà níbi ìpàdé náà. Ọjọ́ tí ó sì sọ̀rọ̀ ń bẹ làwọn ọmọ yorùbá yìí ti mú rẹ̀ páwọn fẹ̀hónú àwọn hàn gbogbo ayé pé kí wọ́n sọ ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà fáwọn tí kò mọ̀ kí gbogbo ayé lè bá wa dá sọ̀rọ̀ ilẹ̀ wa yìí pàápàá táwọn afẹ̀míṣòfò àtàwọn dàǹdùkú Fúlàní tíjọba Nàìjíríà lábẹ́ Buhari ń fọwọ́ ra lórí. Kò sẹ́nìkan tó lè sọ ohun tí ó ti di eléyìí jáde. Bóyá United Nations yóò dá sí i àbáwọn orílẹ̀-èdè àgbáyé náà yóò fọ̀rọ̀ àwọn Yorùbá dágùn lánìí. Àmì èyí òwú ò jẹ́ tàbóhùn yòówù kó ṣẹlẹ̀ orúkọ Yorùbá ó jojú gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé wọn ó sì mọ̀ pé nǹkan ò fararọ fún wọn níbi tí wọ́n wà. Àwọn èèyàn mi ò sọ pé kò sí kinní kan tó lè ṣẹlẹ̀ kò sí kinní kan tí yóò tìdí ẹ̀ yọ. Àwọn tí wọ́n lọ yìí kàn lọ́ọ́ fàkókò ara wọn ṣòfò wọ́n kàn lọ́ọ́ dààmú ara wọn lásán ni. Àwọn tọ́rọ̀ òye ni yóò sọ bẹ́ẹ̀ nítorí ọjọ́ ń bọ̀ tí ohun tí wọ́n lọ ṣe yìí yóò dọ̀rọ̀ ọ̀tún tí ó sì dàkọsílẹ̀ gidi fún gbogbo ayé. Bọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ò bá yanjú lọ́wọ́ ẹ̀rọ tó bá di wàhálà rẹpẹtẹ tó jù báyìí lọ tàbí ohun tápá ìjọba Nàìjíríà ò kà àwọn èèyàn ayé ò lè jẹ́rìí pé ìgbà kan ti wà táwọn ọmọ Yorùbá yìí ti wá fẹjọ́ sùn wọ́n wọn ó sì lè mú ohun tí wọn yóò ṣe fún wọn. Ìdí ni pé ohun méjì ló gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìyẹn náà ni pé kíjọba yìí ṣàtúntò ṣètò ìjọba Nàìjíríà kí wọ́n dá gbogbo ìwà rẹ̀ jẹ pátá dúró tàbí kí wọ́n yọ̀ǹda kóníkálukú máa bá tiẹ̀ lọ kóníkálukú máa lọ ṣèjọba agbègbè ẹ̀ kí Yorùbá ṣe tiwọn káúsá ṣe tiwọn kíbò náà ṣe tiẹ̀ lọ́tọ̀ kí kálukú sì máa náwó tó bá pa. Bíjọba Nàìjíríà ò bá gbọ́ kankan nú méjèèjì yìí ẹ̀ẹ̀kẹta tó lè ṣẹlẹ̀ náà lógun. Ṣùgbọ́n pé bóyá gbogbo ẹ̀yà tó kù ní Nàìjíríà yóò káwọ́ gbéra káwọn Fúlàní máa rẹ́ wọn jẹ kíjọba Nàìjíríà máa ṣe bí ẹni pé ohun tó dáa ni wọ́n ń ṣe ìyẹn ò ní ṣeé ṣe láíláí. Àlọ́ ní ṣáájú ìjà ẹjọ́ làákọ́ká tó kọjá ohun tí Yorùbá ń ṣe nìyẹn. Ẹni bá wá rò páwọn tí wọ́n lọ sí Amẹ́ríkà tàbáwọn ará Amẹ́ríkà tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n jáde láti wá fẹ̀hónú hàn yìí ò níṣẹ́ ni tàbí pé wọ́n kàn ń fàkókò ara wọn ṣòfò tọ̀hún ò mọ ohun tó ń bọ̀ ni. Ohun tó ń bọ̀ náà ò sì lé ńgbà tó bá dé àfi tí Buhari àtàwọn èèyàn ẹ̀ bá gbọ́ràn ló kù pé kí wọ́n ṣàtúntò tàbí kí wọ́n jẹ́ kí kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ. Kò sọ́nà tíjọba yìí ó gbà kò sì sóhun tí Fúlàní tàbí Haúsá kan lè ṣe fún Yorùbá. A ó bọ̀ lọ́wọ́ wọn jọ̀kan ṣáá ni. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.